Ẹ káàsán gbogbo ọmọ Nàìjíríà nílé lóko. Ìyáàfin Olúwafúnmiláyọ̀ Adépégbà lèmi. Mo mú èèwọ̀ apá kẹta wá fún wa. Good afternoon, Nigerians. I'm Mrs. Funmi Adépégbà. I'm bringing to you the third part of taboos among the Yorubas. Now, number 1. Obìnrin kò gbọdọ̀ rí alágẹmọ tí ó bá ń ti gbóróbò tàbí kí obìnrin dìde tí alágẹmọ bá ń jó. Èèwọ̀ ni. Àwọn èèwọ̀ yìí ní í ṣe pẹ̀lú òrìṣà. Ẹ má bínú sí mi. Àwọn èèwọ̀ tó ní í ṣe pẹ̀lú òrìṣà mo fẹ́ sọ fún wa. Èkíní ni obìnrin kò gbọdọ̀ rí alágẹmọ tó bá ń ti gbóróbò tàbí kí obìnrin dìde tí alágẹmọ bá ń jó. Èèwọ̀ ni. A lady or a woman must not see alágẹmọ when coming out from the shrine, or if a lady should stand up when the agẹmọ is dancing. It's a taboo that has to do with our religious beliefs. Number 2, a kò gbọdọ̀ fi àdí bọ èṣù. Èèwọ̀ ni, wàhálà ṣẹlẹ̀ gidigidi gan ni. Number 2 says we must not use àdí, the byproduct of palm kernel, to give sacrifice to èṣù, the area scatterer. Is one of the Yoruba beliefs. Number 3, ológun kò gbọdọ̀ sánbàǹtẹ̀ ìyàwó ara wọn àbí kí ológun kó jókòó lórí ìjókòó tí ìyàwó ọdẹ ti dìde àbí tí ìyàwó ológun ti dìde. Ológun kò gbọdọ̀ búra èké. Ológun must not swear falsely. They must not have affair with each other's wife. And at the same time, they must not sit on a chair that an Ogun priest's wife just get up from. Yes. Now, I go to number 4. Number 4, awo kì í sánbàǹtẹ̀ awo. Awo sì gbọdọ̀ dalẹ̀ awo. Among the Yorubas, the cult people, especially the Ifa cult, they must not have an affair with each other's wife or bear false witnesses against each other. Number 5, Ṣàngó. Àwọn oníṣàngó wọn kò gbọdọ̀ jẹ ẹ̀wà àsìsé. Bákan náà, oníṣàngó kò gbọdọ̀ mu sìgá. Wọn kì í jẹ eku àgọ̀. Bẹ́ẹ̀ ni a kò gbọdọ̀ gbé iná rù wọ ojúbọ Ṣàngó. Èèwọ̀ ni. The next one says we must not enter the Ṣàngó shrine smoking. It's a taboo. Or you carry fire on your head entering the shrine. Another one. Ọlọ́bàtálá. Àwọn Ọlọ́bàtálá kórìíra nǹkan pupa. Wọ́n kórìíra ẹmu. Bákan náà, nǹkan ẹlẹ́jẹ̀ kò gbọdọ̀ wọ ojúbọ Ọbàtálá. The Ọbàtálá worshippers, they ate anything red. They ate blood. They don't drink palm wine. It's a taboo to them. The next one, the Oya people, they ate, àwọn lọ́ya, wọ́n kórìíra ẹran àgbò. Bẹ́ẹ̀ ni, wọ́n kórìíra ẹran ara ẹran àgbò kò gbọdọ̀ wọ ojúbọ lọ́ya. The Oya worshippers, they ate ram, or the hair from the ram's body must not enter their shrine. The next one, Òrìṣà oko. Òrìṣà oko hate witches, wizards, ogbanjes, emirs, etc. They dare not come near a shrine. If they do this, they will die. Àwọn olórìṣà oko kórìíra àjẹ́, oṣó, emèrè. Wọ́n kórìíra wọn gidigidi gan. Àwọn oṣó àjẹ́ wọn kò gbọdọ̀ súnmọ́ ojúbọ olórìṣà oko. Egúngún kò gbọdọ̀ ṣubú. Bẹ́ẹ̀ sì ni ìrì kò gbọdọ̀ sẹ̀ sí egúngún lára. The masqueraders. A masquerade must not fall down. So also, the dews at the middle of the night must not drop on the egungun's body. Must not drop on the egungun's body. Then, Ọlọ́ṣun. The Ọ̀ṣun worshippers as well.
They hate lies. They don't have affair with each other's wife. And they believe Oshun is their mother. They hate wickedness. You dare not try evil around them. Àwọn Ọlọ́ṣun kórìíra ìwà